ṣàánú ara ẹ̀, má fi ṣeré. Ìwòsàn rèé, àǹfààní rèé fún gbogbo àwọn ọmọ ẹ̀dá. Ọ̀kárí ilé, ọ̀kárí oko, gbàǹjo tó wá ní kọ̀ wọ́n lówó. Àmọ́ àǹfààní ẹ̀ nínú ara Ọlọ́run tó dá wa nìkan ló lè sọ tán. Ọsàn wẹ́wẹ́ rèé o, òroǹbó. Tó bá ti jí lójúmọ́, là á sí méjì báyìí, bu omi díẹ̀ sínú kọ́ọ̀pù kékeré kan, là á sí méjì, fún sínú omi yẹn. Òroǹbó, ọsàn wẹ́wẹ́, là á sí méjì, fún sínú omi díẹ̀ níwọ̀nba láàárọ̀ kó tó jẹun. Wọ́n mú fi tẹ́lẹ̀ inú yóò tó bí wákàtí kan kó tó jẹ èyíkéyìí oúnjẹ lé. Insha Allah, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ara máa ń rò ogun ẹni. Ara rẹ̀ sáà máa ń le tìkọ̀ gbígbà. Sọ́ọ̀sà ti ní ọ̀sà ọ̀sà àǹfààní fẹ́ni tí ó bá ní ọ̀sà rárá. Ogun ọ̀sà náà tó wá ní àmọ́ bí èèyàn bá ṣàlàyé bí ó ti dà ọ́ láàmú ọ̀fẹ́ lè ní ẹ má bá wọn fà fọlọ́ sọ kí o. Ẹni tí ó fẹ́ ní ṣúgà diabetes, insha Allah, prevent ẹ̀ pẹ̀lú kọ́ máa lo cholesterol yóò máa bọ́ balance ẹ̀. Ara rí o sì fáwọn olùfọkọ̀ra ẹ̀ làwọn míì máa ń pè lágbàáyé. Ìwòsàn fún gbogbo tálíkà aláìní. Ọkàn là sí méjì ni, ó sì fún sínú omi, ó sì gbé lura láàárọ̀ tí ẹ kọ́kọ́ lò fọ́sẹ̀ kan. Ó nìkan láì fi kankan ní ó ti yọ ọlọ́run omi níwọ̀n bá bó sínú kọ́ọ̀pù kékeré, là sí méjì, fún sí wà mú láàárọ̀ ló láàrin ọ̀sẹ̀ kan. Insha Allah, ètò máa wá ṣàlàyé èyí tó bá wá bàjẹ́ nínú ẹ̀ tí wọ́n rò pé ó ti lò ó ti ó náà bí ẹ̀ bá jẹ poison ògùn ẹ̀ tí mo sọ náà.